Ẹ̀yin tèmi, ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ níbi tí ẹ bá ti láǹfààní láti máa wo ètò yìí. Orúkọ tèmi ò yí padà, Kẹ́mi Bùkọ́lá lórúkọ tèmi jẹ́. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ́ máa wo fídíò yìí, ẹ bá mi subscribe. Lágbára Ọlọ́run, ọwọ́ tẹ́ fi ń tẹ subscribe, ọwọ́ yẹn ní fi gbọ́mọ sí lágbára Ọlọ́run. Ọ̀rọ̀ mi ò ní pọ̀ ní èní o, gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ mí. A máa sọ̀rọ̀ nípa àwọn nǹkan tó ń lọ. Màá sọ̀rọ̀ nípa awikoko. Màá dẹ̀ sọ̀rọ̀ nípa adeyinka grandson. Màá sọ̀rọ̀ nípa àwọn èèyàn méjì yẹn. Lákọ̀ọ́kọ́ mo kọ́ máa bẹ̀rẹ̀ nípa lórí ọ̀rọ̀ awikoko. Ṣé rí ẹ̀yin ọmọ Yorùbá, ṣé rí bó ṣe ń lọ báyìí? Ṣé ẹ̀yin náà ti rí bó ṣe ń lọ? Ìjà tí wọ́n ń jà ní ilẹ̀ Yorùbá tí àwọn Haúsá wá láti ìlú wọn tó wá ń pa àwọn ọmọ Yorùbá ń bí. Ìjà tí wọ́n jà ní Ṣàṣà ní ọjọ́ sí. Ṣé ẹ̀yin èèyàn mi tẹ́ ń wò mí yìí, ṣé ẹ mọ̀ wípé nítorí ìjà yẹn àwọn ọmọ Yorùbá tó wá láti mọ́lé wọ́n ìtò 6. Wọn ò dẹ̀ mú ọmọ Haúsá kan báyìí kí wọ́n tì mọ́lé. Kí ẹ fi mọ ibi tá ń lọ ní Nàìjíríà. Kí ẹ mọ ibi tí àwọn Haúsá yìí tí wọ́n tẹ́ wo ọ̀bọ tí wọ́n fi ń lọ̀ wá nílẹ̀ Yorùbá. A dẹ̀ sọ fáwọn èèyàn wa, wọn ò fẹ́ gbọ́, wọn ò fẹ́ gbà. Wọn ò fẹ́ gbọ́, wọn ò fẹ́ gbà. Àwọn ló jólé o. Àwọn ló pààyàn o. Haúsá ò nílé sí Ṣàṣà o. Àwọn ló jólé, àwọn ló pààyàn. Àwa Yorùbá náà tún wá tì mọ́lé. Haúsá kankan kò sí láti mọ́lé bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí. Àwọn ọmọ Yorùbá wá dẹ̀ wá láti mọ́lé lórí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ ní Ṣàṣà nílùú Ìbàdàn ní ọjọ́ sí. Ṣé ẹ rí nǹkan tí ò yé ẹ̀yin èèyàn mi ni wípé àwọn Haúsá yìí wọ́n mọ nǹkan tí wọ́n ń ṣe. Wọ́n mọ nǹkan tí wọ́n ń ṣe. Wọ́n mọ̀ pé gbogbo nǹkan tó bá ṣe nílẹ̀ Yorùbá àṣegbé nítorí wípé wọ́n mọ̀ pé agbára wọn ni ọwọ́ wọn ni agbára wà. Number 2, wọ́n mọ̀ pé àwọn olórí wa nílẹ̀ Yorùbá, àwọn gómìnà wa, wọ́n mọ̀ wípé gbogbo nǹkan tó bá ṣe wọn ò ní fẹ́ ṣẹ̀ wọ́n lọ́hùn yẹn. Torí pé tó bá ṣẹ̀ wọ́n, ó ṣeé ṣe kí wọ́n yẹ sí àrídìí wọn. Torí mi mọ nǹkan tí wọ́n fi ń bẹ̀rù. Mo wà ní ìlú mi, mo ń ṣe ìjọba lórí àwọn èèyàn mi. Nǹkan tí n bá fẹ́ ni máa ń sọ. Nǹkan báyìí mi ì fẹ́ nílùú mi o. Ẹ wo nǹkan tí gómìnà Akérédolú nílùú Oǹdó, ẹ wo bó ṣe ń ṣe ìjọba títí ẹ̀. Ẹ mọ̀ pé ìyẹn kò gbéṣẹ́ rán gbogbo wọn. Nínú gbogbo àwọn governors tá a ní nílẹ̀ Yorùbá, máa yẹn ni mo ṣì like. Kò gbéṣẹ́ rán wọn rárá, kò tiẹ̀ wojú ìṣe wọn rárá. Ó kàn tiẹ̀ ń ṣe nǹkan tí ó wá látọkọ̀ ẹ̀, kì í ṣe nǹkan tí wọ́n fi tipátipá mú pé kó máa ṣe. Ọ̀rọ̀ yìí ló máa mú mi lọ sí orí ọ̀rọ̀ awikoko lójú ọlọ́rọ̀ àbí kí ni wọ́n pe máa yẹn tó máa ń da aṣọ eégún borí. Èmi ò mọ àwọn tí wọ́n lọ ṣí aṣọ lójú awikoko báyìí, wọ́n ti ṣí aṣọ lójú ẹ̀. Torí èmi ò mọ ọ̀rọ̀ tó ń sọ tí ó ní máa di pé ẹ fi ọlọ́pàá ń lé kiri. Ẹ fẹ́ láti ìgbà tó ti mú ní ìsìn. A mọ ibi tó wà ń sìn. Kò sẹ́ni tó mọ ibi tí awikoko tó wà ń sìn. Ẹ lọ gbé ọmọkùnrin yẹn. Bẹ́ẹ̀ nǹkan tí àwọn Haúsá ń sọ sí àwọn ìjọba, tí ẹ bá gbọ́ fídíò kan wà ó ń go viral lórí Facebook tí wọ́n interview Haúsá yẹn. Ẹ wo ọ̀rọ̀ tó ń sọ fún Buhari. Ẹ wo ọ̀rọ̀ tó ń sọ, àwọn ọ̀rọ̀ tẹ́ pé tẹ́ bá gbọ́ gan ẹ wò pé èèyàn kò lè bá ọmọ ọdún kan sọ. Wọ́n ò lọ gbé bọ̀bọ́ yẹn o. Wọ́n ò lọ gbé bọ̀bọ́ yẹn kó sọ̀rọ̀ sí Buhari o. Wọ́n ń sọ̀rọ̀ sí ìjọba tí wọ́n wá sí online. Àwọn ń sọ face to face báyìí. Kì í ṣe gbogbo ẹ̀ náà máa jẹ́ kẹ́ ẹ mọ̀. Ẹ mọ̀ pé wọ́n ò lọ mú àwọn ọmọ tiwọn bọ̀, ọmọ tiwa níbí náà halẹ̀ mọ́. Wọ́n ṣe mú olóyè Sunday Igboho lọ́jọ́ yẹn nìyẹn. Gbogbo àwọn tó bá mọ̀ pé wọ́n sọ̀rọ̀ tó ń wà nílẹ̀ Yorùbá tí wọ́n lákíkanjú tí wọ́n lè sọ̀rọ̀, gbogbo wọn náà fẹ́ pa lẹ́nu mọ́. Wọ́n wá lọ mú awikoko ní ọjọ́ Friday kan ni wọ́n mú máa yẹn. Èmi ò mọ nǹkan tó ṣe fún wọn. Èmi ò mọ nǹkan tí máa yẹn ṣe fún wọn. Tó di ẹni tí wọ́n mú
di sí mi rò pọ́n ìfisílẹ̀. Ìyàwó níyàwó ó nọ́mọ o, ó níyàwó lọ́mọ o. Àti ìwà rí nílẹ̀ Yorùbá ká wá ráwọn kan kó dìde gẹ́gẹ́ bí àwọn olórí wa, àwọn aṣíwájú wa, àwọn tí ọmọkùnrin ti bá tó ti sọ̀rọ̀ lórí wọn, tó ti sọ dáadáa nípa wọn, tó ti fi ọ̀rọ̀ ẹnu ẹ̀ pọ́n lé, tó ti fi ọ̀rọ̀ ẹnu ẹ̀ pọ́n wọn lé. Àti ìrí wọn láti ọjọ́ tó ti mú ọmọkùnrin yẹn kí wọ́n jáde kí wọ́n dẹ̀ sọ pé kọ́njọ́ o, ẹ bá fi awikoko lẹ̀ o, kìnnìkan o. Àti ìrí kan jáde báwọn dẹ̀ ń ṣe lábẹ́lẹ̀ táwọn ò mọ̀, a lè sọ. Báwọn wí bóyá wọ́n ń ṣe lábẹ́lẹ̀ tí àwọn ò mọ̀, a lè sọ. Kí ló wá dé tó jẹ́ pé gbogbo nǹkan táwa Yorùbá bá ti ṣe báyìí, gbogbo nǹkan tá a bá ṣe báyìí, òun ni àwọn ìjọba yìí tí wọ́n fẹjú mọ́. Gbogbo tí Yorùbá bá ti ṣe báyìí, àwọn Haúsá yìí tí wọ́n fẹjú mọ́, wọ́n ti mọ̀ gbogbo ọ̀nà tó lè rí láti pa gbogbo, tó bá pọ́n rí àyè láti pa gbogbo àwọn tó ń sọ̀rọ̀ gan, wọ́n á ti pa wọ́n. Tó bá pọ́n rí àyè láti pa gbogbo àwọn tó ń sọ̀rọ̀ ní online, wọ́n á ti pa wọ́n, wọ́n á ti mójú kúrò. Kí ló fa gbogbo eléyìí? Tipátipá kọ́ lèèyàn fi ń báyàn gbé. Òun ládẹ̀ ń sọ fún yín, ẹ̀yin tèmi, ẹ̀yin ọmọ Yorùbá àtàtà, ẹ̀yin èèyàn gidi, ẹ̀yin ọmọlúàbí, ẹ̀yin tẹ́ ní àpọ́nlé lára, wípé ilẹ̀ yìí o tó ń jẹ́ Nàìjíríà yìí o, àwa ọmọ Odùduwà àfẹ́ bá lọ mọ́ torí ìnira yìí pọ̀. Ní ìlú mi, ní ìlú tí wọ́n ń ṣò tí wọ́n ti pààyàn yẹn, ìlú mi, àdúgbò mi gangan nìyẹn o, ní Sábà o, níkọ̀lé Èkìtì o, àdúgbò tó ń ṣò yẹn Sábà yẹn, ìlú àdúgbò tèmi nìyẹn o. Wọ́n pààyàn méjì. Lẹ́ẹ̀kẹ́ tí mo gbọ́ ìròyìn yẹn, mo pe sísà mi, wọ́n ní lóòótọ́ ni wọ́n pa àwọn èèyàn sí oko wọn. Àwọn Fúlàní náà dẹ̀ ló pa wọ́n. Bí wọ́n ṣe ń gé wọn lọ́wọ́ bẹ́ẹ̀ ni wọ́n ń bọ̀rọ̀ ká, bọ́n ṣe ń gé wọn lọ́wọ́ bẹ́ẹ̀ ni wọ́n ń bọ̀rọ̀ ká. Torí ẹ̀ kò sí èèyàn wa kankan tó lè lọ sóko lọ gbin nǹkan ọ̀gbìn. Nígbà táwa sì kéré, iṣu, nígbà àsìkò iṣu báyìí oúnjẹ máa pọ̀ yáǹturu ni. Gàrí yáǹturu ni, epo, gbogbo nǹkan báyẹn. Rice, wọ́n máa gbin rice lọ ní ìsìn. Nígbà tí mo tiẹ̀ béèrè dáadáa, wọn kò sẹ́ni tó ń gbin rice nílùú wa mọ́. Ṣé àmọ́ pé tí wọ́n bá gbin rice, wàá lọ sóko, ẹ lọ máa ṣọ́ lóru. So lóru tá a bá ní ẹ lọ ń ṣọ́ oko, àwọn Fúlàní á wá bẹ̀, wọ́n wá pa wọ́n. So nídìí eléyìí wọn ò gbin rice mọ́. Ìlú tí wọ́n ń pè ní Gbèmọ̀ Èkìtì, ibẹ̀ ni rice pọ̀ sí ní gbogbo ilẹ̀ Yorùbá. Ibẹ̀ náà ti rice níṣẹ́ wọn. Nílùú yẹn náà, mo bèèrè lọ́wọ́ ọmọ tó jẹ́ tó wá láti ibẹ̀, ó ní àwọn ò gbin rice mọ́. Ní àwọn èèyàn díẹ̀ àwọn tó bá dẹ̀ gbin rice yẹn, wọn ò ń rérè because wọn lè ráyè lọ ṣọ́ oko wọn. Àwọn Fúlàní ti gba gbogbo inú igbó. Nígbà ayé ọjọ́ sí, ẹ lọ sóko, tẹ́ mọ̀ pé ilẹ̀ ti ṣú, ẹ sun oko yẹn, tó bá di ọjọ́ kejì lẹ máa bọ̀. Kò sẹ́ni tó lè dánwò ní gbogbo ilẹ̀ Yorùbá mọ́. Tó ibi tẹ́ bá ní ẹ ti sùn ni àwọn Fúlàní máa wọlé dé tó máa wá pa wọ́n mọ́bẹ̀. Báwo ló ń jò ṣe wá ní wọ́n? Ẹ wo pílánì àwọn pípù yìí, àwọn Haúsá, ẹ wo pílánì wọn sí. Ó yá nìsín, kí la gbé kí la jù, àti ìbá wọn jà o, ìjà ò tí ì ṣẹlẹ̀ o. Wọ́n ní kó má gbé oúnjẹ wá sí ilẹ̀ yìí mọ́, kó má gbé oúnjẹ wá sílẹ̀ àwọn ilẹ̀ Yorùbá mọ́. Kẹ́ ẹ mọ̀ yìí pé wọ́n mọ nǹkan tó ń ṣe. Àwọn olórí wọn ló ń rán àwọn Fúlàní yìí. Kì í ṣe ọ̀rọ̀ pé kí ní àwọn olórí wọn bí wọ́n ti rí ìbọn. Àwọn olórí wọn náà rán wọn lọ sí gbogbo àwọn ìgbèríko tẹ́kọ̀ mọ̀ kan ti ṣe iṣẹ́ àgbẹ̀ yẹn. Àwọn olórí wọn ló ń rán wọn lọ síbẹ̀. Ẹ bá ṣàkíyèsí, ẹ mọ̀ pé àwọn Fúlàní ẹ̀wọ̀n ọ̀pọ̀ nílẹ̀ lẹ́kọ̀ọ́ wa yìí, tó rán mọ̀ pé kò ta ló ń ṣe iṣẹ́ àgbẹ̀ ní Èkó. Àwọn ìlú tó mọ̀ pé ibẹ̀ náà ni wọ́n ti ṣiṣẹ́ àgbẹ̀ tó ti ṣe mọ́ṣe máa gbin iṣu o, àgbàdo, rice. Àwọn ìlú òkè yẹn ni, gbogbo ìlú òkè yẹn dẹ̀ ni àwọn Fúlàní ti wà. A sọ̀rọ̀ tàì sọ̀rọ̀, wọ́n ní kó oúnjẹ má wá síbí mọ́. Kí ẹ mọ̀ yí pé wọ́n mọ nǹkan tí wọ́n ń ṣe. Ayé tèmi tẹ́ ń wò mí, kọ́nà fún wa ṣe. Tó bá ti yá ní ìsìn, kí gbogbo àwọn tó bá mọ̀ yí pé wọ́n ná kíkanjú iṣẹ́ àgbẹ̀ yẹn, kán padà sílé. Nígbà táwa sì kéré, mo sọ fún yín, nígbà yẹn tí àwọn bàbá gbogbo àwọn àgbààgbà ìlú yẹn, wọ́n á pè wọ́n sí ààfin ọba, wọ́n á fún wọn, wọ́n á gbé ráìsì fún wọn, wọ́n á gbé ẹ̀wà fún wọn, wọ́n á gbé ajílẹ̀ tó máa fi gbin nǹkan, àwọn kíní ògùn tó máa ń fi sí kòkó yẹn, wọ́n máa gbé fún wọn báyìí.
nígbà ayé Ṣàgàrí mo sì kéré ńgbà yẹn wọ́n máa kó gbẹ̀ sínú nǹkan báyìí wọ́n á gbé fún gbogbo àwọn tó jẹ́ ìjòyè ìlú yẹn àtàwọn tẹ́ pé wọ́n tún jẹ́ tí wọ́n ń ṣe ìjòyè tẹ́ pé wọ́n jẹ́ àgbẹ̀ wọ́n á tún gbogbo nǹkan báyìí fún wọn. Láti ọjọ́ tí mo ti dàgbà tí mo ti gbọ́njú nìsí wọn ò ṣerú kan báyìí mọ́ wọn ò ṣe mọ́. Kéèfì mọ̀ pé ibi tí àwọn ọmọ là ń gbọ́ àwa lọ àwa gan pílánù tán ní fún wa gba àwa gan ò tí ì mọ̀ bọ́ mo mọ̀ pé kò sí bó ṣe lè dán ọgbọ́n tó òtítọ́ ló máa lékè òtítọ́ ló máa lékè torí pé eléyìí ti pọ̀ jù ó ti kọjá àfaradà ó kọjá àfaradà ọjọ́ la fẹ́ lò láyé ká máa fi gbogbo ọjọ́ ayé wa máa wo ẹni tí àwọn ẹranko àwọn èèyàn tí wọ́n sọ àwọn ẹranko tó sọ àwọn dèèyàn mọ́ wa lọ́wọ́ tó dẹ̀ máa pa àwọn ẹbí wa tí n bá rò ń gbà mí inú máa ń bí mi ni ẹ̀yin lẹ kó gbowó ọ̀dọ̀ wa ẹ kó lọ sílùú yín á sọ̀rọ̀ o gbogbo kan mèmè tó wá láti ilẹ̀ Yorùbá ẹ kó lọ sílùú yín á sọ̀rọ̀ o síbẹ̀síbẹ̀ náà pípa ló wá tọ́ sí yín èmi mọ̀ pé àsìkò tó ni wọ́n tàsìkò nǹkan ò bá tó èyàn ò lè sọ̀rọ̀ ní ìsìn àsìkò tó wáyé pé kì í ṣe pé àsìkò tó ni wọn ò ní máa ṣi ìwà wù wọn ò ní máa pa àwọn èèyàn wa débi pé àwọn èèyàn wá dìde pé àwọn fẹ́ jà fúnra wọn bẹ́ẹ̀ ni tàsìkò bá tó wá Sunday Igboho ní dìde àwọn èèyàn ò ní dìde so ó fi yé wa pé àsìkò ti ń tó lọ nìyẹn bẹ́ẹ̀ ni mo ń sọ fún yín so ẹ̀yin tèmi lọ́rọ̀ ti ibẹ̀ yẹn wọ́n náà máa ń kókó Ọlọ́run á jẹ́ kí wọ́n fi ọmọkùnrin yẹn lẹ̀ torí gbogbo ọ̀rọ̀ tó ń sọ náà kò mi ìgbà mélòó fi ń bùjọba ó ń sọ̀rọ̀ títí ẹni ọ̀fẹ́ dẹ̀ lóhùn wọn ò lè sọ pé torí pé àwọn wà níjọba ní síkíyàn máa sọ̀rọ̀ mọ́ láéláé àwọn tó jẹ́ àgbààgbà ilẹ̀ Yorùbá káwọn náà dìde kán má jẹ́ kí wọ́n ṣe ọmọkùnrin yẹn ní jàǹbá nù bí tí wọ́n mú lọ yẹn ọ̀rọ̀ mi ò ní jù báyẹn lọ ní ibẹ̀ yẹn o mo fẹ́ sọ̀rọ̀ ọ̀dọ́mọkùnrin kan Adeyinka grandson lórúkọ ẹ̀ ọmọkùnrin yẹn kò sígbà tí ó máa wá síta wá sọ̀rọ̀ ó máa ń fẹnu wàárọ̀ fún ọ̀rọ̀ ò bá tayé mu bóyá ìwé tó kà yẹn ó ti jẹ́ kí ọpọlọ ẹ̀ dàrú ẹ mọ̀ téèyàn bá ti kàwé jù ọpọlọ máa ń yí ni nígbà tí ìwọ máa jáde ó rí ṣé o mọ̀ pé lágbá ayé ti tẹ yíbò ní ogun ti ọmọkùnrin yìí gbogbo báwọn mọ́là ṣe ń pa wá ìkó kan ọmọ ọ̀dọ́mọdé yìí ò kò kán rárá bí wọ́n ṣe ń pa wá yẹn ó dùn mọ́ ó kò ní ìrọ́pò tẹ̀ tako rárá báwọn mọ́là ṣe ń pa àwọn Yorùbá kò kan ọmọ tó ń pè ní Adeyinka grandson yìí kò kan kò sọ nípa ẹ̀rí àfàwọn yíbò ọ̀rọ̀ tó ti ṣẹlẹ̀ láti bí 100 years ago òun ló story ẹ̀ ta ló ní story òṣì ta ló ní story orí burúkú ṣé story ẹ̀ la máa sọ nígbà táwọn Haúsá wá bẹ̀rẹ̀ sí ní pa wá ní ìsìn ọmọkùnrin yóò rọ́rọ̀ sọ o nípa Haúsá tó ń pa wá kò sọ nípa ẹ̀rí àwọn Haúsá tó ń gbé wa pa kò sọ nípa ẹ̀rí kò kàn àwọn yíbò ìṣáni yíbò èmi ò mọ nǹkan tí yíbò gbà lọ́wọ́ ọmọkùnrin bóyá yíbò dẹ̀ ló pààyẹ́ àti bàbẹ́ ẹ̀ kó wá sọ kí gbogbo wa gbọ́ ká lè mọ ọ̀rọ̀ ká lè mọ orí tá a máa kọ sí gbẹ̀jú ẹ̀ tó ilé ó ti ní agbára jù gbogbo bí àwọn Fúlàní àtàwọn Haúsá àtàwọn bòrò ṣe ń pa nílẹ̀ Yorùbá ọmọ yóò sọ sí rí pépé sọ̀rọ̀ tó máa ń sọ olóore wa nílẹ̀ Yorùbá ènìyàn pàtàkì ẹni ọ̀wọ̀ ọmọ kan tó ju ẹgbẹ̀rún ọmọ lọ olóyè Sunday Igboho òun ni wọ́n fẹ́ máa fi wọ́lẹ̀ ta ni ẹ́ ó kàwé kò kàwé ó aláìkẹ́ bẹ́ẹ̀ Sunday kàwé kò kàwé a nífẹ̀ẹ́ bẹ́ẹ̀ ìwé kọ́ ni wọ́n fi ń ṣe lọ́wọ́ yìí o ó kàwé kódà kó má lè kọ orúkọ rẹ̀ lẹ̀ ó tẹ́ wa lẹ́rùn pa wá Yorùbá nífẹ̀ẹ́ ó rí èrò lẹ́yìn ẹ̀ ni ẹni tó yẹ kó bá ń bọ̀ ó máa dàbí pé Babangida ẹbí pé Buhari ló ń bọ̀ Buhari èrò lẹ́yìn ẹ̀ kò síbi tí wọ́n ti gbórúkọ Sunday Igboho òun ni wọ́n wá fẹ́ máa fẹ́nu ṣáátá ó ní ó lọ sí gbọ̀ngàn oníkókò látọjọ́ tó tilẹ̀ pé kò ṣe tún lọ míì mọ́ tí orí lọ tó lọ sí gbọ̀ngàn yẹn gangan òun ló yìn ṣiṣẹ́ di èní ó dẹ̀ máa ṣiṣẹ́ lọ ni fìrífìrí tó fi hàn wọ́n yẹn òun náà àwọn Fúlàní òun ni ẹ̀rù fi ń bà wọ́n mú wákìlì lẹ́ni ní àná kọ́nà ni wọ́n mú wákìlì tó bá jẹ́ pé Sunday ò lọ dabẹ̀ yẹn rú ni wọ́n ò lè mú wákìlì iṣẹ́ tí Sunday Igboho ṣe lẹ̀ òun làwọn OPC òun náà lọ parí yẹn
aláṣẹ tí Sunday Igboho sì ṣe lẹ̀ nígbà pé Sunday Igboho lọ lé ṣẹ́ríkì olórí burúkú kúrò níbẹ̀ yẹn ni wọ́n kódà a ní mọ̀ pé irú wákìlì sì wà nílùú irú bẹ̀ẹ́ tó ń pààyàn bí ẹni pẹran ìwọ wá lanu ẹ gbàgà ó wá ń bu pé kìnnìkan wá bẹ̀rẹ̀ sí ní bú Sunday kí ló kan Sunday pẹ̀lú presidential election 2023 kò sí kan tó kan anybody. Sunday kò bá yín sọ pé ẹ lọ fún president ní 2023 tí Sunday Igboho tó dẹ̀ ń sọ lójoojúmọ́ báyé tí ń dùn ẹ̀ báyà òfin èwu elépo dí etí ìwọ ọmọ adeyinka di grandson yìí ó ní òun fẹ́ wò ó pé òun fẹ́ rí pé kò sí Fúlàní kan tó máa wà nílẹ̀ Yorùbá mọ́ àti eléyìí tó yẹ pé iṣẹ́ ọwọ́ ẹ̀ dáa àti eléyìí tó yẹ pé iṣẹ́ ọwọ́ ò dáa kí gbogbo máa lọ sílùú wọn ṣáà nílùú ìlú tó ń kúrò kó ní pọ́n délẹ̀ Yorùbá ó ju 100 lọ káwọn kó lọ sáwọn ìlú yẹn kó lọ sáwọn Kogi àwọn Ègbìrà Kogi àwọn ilẹ̀ Àbújá àwọn Kaduna gbogbo ìlú yẹn kó lọ ọbẹ̀ kó kúrò nílẹ̀ Yorùbá pátápátá. Sunday Igboho wá dìde fún wa kò ro tara ẹ̀ nìkan gbogbo àwọn tí wọ́n jẹ́ olórí wa lé ní ara wọn nìkan ni wọ́n rò tí ò bá ṣe yẹn nǹkan ò ní bàjẹ́ débi tó bàjẹ́ dé yìí tó bá jẹ́ pé wọ́n ń ro tara ìlú ni wọ́n rò àwọn tó ń ṣèjọba lé lórí ni gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yóò ní ṣẹlẹ̀ rárá ṣùgbọ́n pé gbogbo àwọn yàrá mọ̀ pé tó bá ṣe nǹkan fún àwọn ará bí àwọn aṣáájú wọn ò ní gbà o wọ́n máa ta mọ́ wọn ní o rí i pé wọ́n gbogbo àtọ́ bá ń wù wọ́n máa rò ó pé àwọn ò fẹ́ ṣe àwọn ará bí táwọn bá ṣe báyìí fún àwọn ọmọ ẹ̀yìn wọn àwọn ọ̀gá wọn máa sọ̀rọ̀ ìgbà tó ti mọ̀ pé bámbám làwọn aṣáájú wa yó tó bá ti rówó gbà báyìí kò sí tó kàn wọ́n pẹ̀lú èèyàn míì tí wọ́n nìkan náà mọ̀ òun dẹ̀ ló jẹ́ kí olóyè Sunday Igboho tó dìde tó ṣe bí ọmọ akin kì í ṣojo tó jáde ìwọ wá ń sọ̀rọ̀ pé kìnnìkan jẹ́ kó rí ẹ pé wọ́n àwọn tó tiẹ̀ ń ṣe yẹn bí ìrọ́pò tiẹ̀ rí ṣe bí tó wà gan owó bó ṣe rí wà á máa ń sọ̀rọ̀ ẹ̀yàn fẹ́ lọ kìnnìkan kò sẹ́ni tó dí anybody lọ́wọ́ láti lọ di president 2023 kò sí ẹni tó dí èèyàn kan lọ́wọ́ tó bá tásìkò tó bá wò pé ó ṣe anybody tó bá fẹ́ lọ kò sẹ́ni tí ò like láti kí ọmọ Yorùbá wà bẹ́ẹ̀ ṣùgbọ́n nǹkan tó jọ wá lógún ní ìsinmi Odùduwà àwa yẹn ṣé ẹ̀yin èèyàn mi ẹ̀ tí nǹkan tó ṣẹlẹ̀ ní kẹ́mẹ́ta èmi ti sọ lọ́jọ́ sí pé àwọn Haúsá yìí mọ nǹkan tí wọ́n ń ṣe 2021 la wà yóò kù ọdún méjì ọ̀rọ̀ tó wá máa di 2022 nìsín àti fẹ́ wọ́n ti máa ṣe ìgbáradì bọ́n ṣe máa campaign ẹ wo nǹkan tó ń ṣe fún Bọ́lá Tinubu wọ́n fẹ́ rí pé wọ́n fẹ́ ṣe pé kò tiẹ̀ ní ráyè gbé àpótí ìbò rárá wọ́n máa Yorùbá náà máa fún kalẹ̀ Yorùbá náà máa fà kalẹ̀ má ṣì mí gbọ́ o ṣùgbọ́n Yorùbá tó máa lè control náà máa fà kalẹ̀ ẹ lọ kọ ọ̀rọ̀ mi lẹ̀ Yorùbá tó máa lè kàn bí kán lọ mú bọ̀dá mi Fáyẹmí lẹ́kìtì wọ́n mọ̀ pé ìyẹn tàwùsá ló ń ṣe torọ́ mọ̀ yìí pé bàbá Bọ́lá Tinubu òun náà gbọ́n títí ẹ̀ wọ́n mọ̀ yìí pé tẹ́lẹ̀ bá débẹ̀ kò ní gbọ́rọ̀ sí wọn lẹ́nu òun ní gbogbo kẹtẹ́ tó ń ṣe yìí o òun nìkan ló máa kọ́kọ́ kówó jẹ nílẹ̀ ní Nàìjíríà Sànúsí tí wọ́n lé kúrò lórí oyè ní Kánò ṣé kò kówó jẹ àwọn gómìnà wọn ṣé kò hàn kówó jẹ tí Bọ́lá Tinubu bá tẹ̀ wá kówó jẹ ṣe bí ilẹ̀ Yorùbá ló ti kówó yẹn jẹ ṣó ti lọ sí kinní rí ni federal rí ni ìgbà yìí ńgbà tó dẹ̀ kówó jẹ tó yẹ pé ó dẹ̀ fowó yóò fi ràn yín lọ́wọ́ tẹ́ dé ipò gíga ṣó wá jẹ́ àsìkò yìí lẹ́ ń ṣèwà bẹ́ẹ̀ sí ní fẹnu wa rọ́ọ̀fù dábẹ̀ sí nílé bàbá yẹn kiri òun ni ó ṣe yẹ kí àwọn bàbá yẹn gan kan gbé ọpọlọ kalẹ̀ kan ro àròjinlẹ̀ lórí ọ̀rọ̀ àwọn Haúsá yìí pé Haúsá ò ṣe é tẹ̀lé fìrífìrí náà ìfihàn wọn yẹn o nígbà tí wọn bá jẹ́ kí Bọ́lá Tinubu yẹn lọ ṣé Fáyẹmí tó wẹ́ kó máa lọ tà wá ní pọ̀nkan òun náà máa lọ fà sílẹ̀ tẹ́ kó gbogbo àwa dojú rú kò tẹ́ àwa níbi lọ́mọ́ torí àwọn ló máa kọ̀ǹtró wọn á dúró sọ́run ẹ̀ bá wọn máa sọ pé nǹkan báyìí ni kò ṣe nǹkan báyìí ni kò ṣe à ń sọ fáyín tèmi àwọn bàbá Tinubu yẹn ní ìsìnkú ló yẹ kó wá wò ó pé yes ilé ti tó lọ àwọn pípì wọn ò ní bàbá bó ṣe gbé kalẹ̀ tó gbé bàbá ti bí yẹn sí kò dùn mọ́ wọn ní wọn ò nífẹ̀ẹ́ rárá bí kò jẹ́ àwọn níbi tó yẹ pé tiẹ̀ ní bó ṣe wà yẹn gan wọn ó yẹ kó fẹ́ tó bó ṣe yẹ kó tó ni Haúsá yẹn gan mi rí ipò nǹkan yẹ kó tiẹ̀ mú pò kankan ní Nàìjíríà yìí torí wọn ò rí ibi tó ti ń kówó fún wa
lẹ́yìn oúnjẹ tẹ́lẹ̀ wá ń tà fún oúnjẹ tẹ́lẹ̀ wá ń tà fún wa ń fún yín lówó náà oúnjẹ lélẹ̀ owó lélẹ̀ là ń ṣe fún yín àti àwa gan la ń bọ́ wọn àwa nílẹ̀ ìyáwá Yíbò àti Yorùbá la ń bọ́ Haúsá tí gbogbo oúnjẹ yẹn wọn ò lè jẹ oúnjẹ gidi sẹ́nu ara wọn bó ṣe wà yẹn tí wọ́n bá wá ń ṣe pé kèké Haúsá má gbóúnjẹ wa o ẹ rí pé ọjọ́ mẹ́ta tó ń ṣe àwọn gọlọ́sáré wá ń jáde pé àwọn ti fi ẹtẹ́ láti gbóúnjẹ wa o kódà àwọn tún máa jẹ́ kó ship tó ló ti mọ̀ ẹ́ pé oúnjẹ oko tó ń dá ẹ̀ wọ́n lè jẹ́ tán wọn ò lówó tó máa fi rà ibi náà ti wá ń ṣe bí ọlọ́ba gbogbo nǹkan la fi ràn wọ́n la fi help wọn nílẹ̀ ní nọ́ọ̀tì yẹn tó jẹ́ pé oore tí àwa ń ṣe fún àti Ìgbò ibi náà fi ń san fún wa oore tá à ń ṣe fún wọn ibi náà fi ń san fún wa tó bá jẹ́ pé èmi ní àwọn àgbààgbà Yorùbá yẹn ní ajájá bàbá wa Tinubu nílẹ̀ tí wọ́n ti ẹ̀ ṣe yẹn lásán ó yẹ kí wọ́n pa ìrònú wọn kán pa gbogbo plan wọn kán gbé kúrò ìpọ́n fẹ́ lọ di president kán dẹ̀ ní òkè o Yorùbá straight Yorùbá nation wọn bá ti nápọ̀nlé jù àwọn mọ́là wọn ò ṣe é mú lọ́rẹ̀ẹ́ o mọ́là ẹ ṣáà rí nǹkan tí Babangida ṣe fún Abíọ́lá àbí gbogbo ẹ̀yin tó ń wò mí ẹ máa mọ nǹkan tí Babangida ṣe fún Abíọ́lá àwọn pípò yìí kò sí ọ̀rẹ́ tẹ̀lé bá wọn ṣe láyé kò sí ọ̀rẹ́ kì í ṣe ẹjọ́ wọn tí wọ́n bá ti ó lè jẹ́ ni ẹ̀gbọ́n fẹ́ gbélẹ̀ ní gbogbo àwọn sẹ́ríkì wọn bá ti sọ pé má ṣe nǹkan báyìí nǹkan tó bá ní kó má ṣe náà máa tẹ̀lé ẹ̀rí nǹkan tí gbogbo wà láyé ní ìkéré jù nígbà ayé Abíọ́lá bóyá wọ́n ṣe jẹ́ ọ̀rẹ́ tó tẹ́gbọ́njọ ṣèjọba yẹn ni ìgbà tó tá àkókò kí wọ́n gbéjọba fún Abíọ́lá ẹ wo nǹkan tí Babangida ṣe fún Abíọ́lá irú ẹ̀ ló tún bọ̀ yìí o àdẹ̀gbàdúrà ńlẹ̀ Yorùbá ká tún fojú sunkún àwọn aṣíwájú wa wọ́n dá àwọn ọ̀dà àwa bàbá wa náà sì ni wọ́n dá àwọn ọ̀dà wọn kó jẹ́ àfẹ́ fojú sunkún àwọn aṣíwájú wa kankan nǹkan táwọn àgbàdúrà fún ni kọ́kọ́ náà bá yí ọkàn wọn padà kí Ọlọ́run fi ìfẹ́ wa sí ìfẹ́ àwa ọmọ Yorùbá kó fi sí wọn lọ́kàn torí àwọn náà ló lè ṣe é tí wọ́n bá di pé wọ́n sọ̀pọ́tì Yorùbá lè ṣe ẹ̀ nísìnyí ẹ̀ rí eléyìí tá à ń sọ yìí gbogbo ẹ̀ ti bọ́ sí àdúrà la máa gbà fún wọn o kọ́nà ọba ọlọ́jọ́ òní kó gbà láwọn Fúlàní agbénipa o eléyìí ti pọ̀ jù mo tún sọ fún ilé ẹ̀kan sí nílùú mi báyìí wọ́n ti pààyàn méjì ń bẹ̀ ló sóko wọ́n pààyàn méjì sí oko ń bẹ̀ yẹn ní àná sátọ̀dé wọ́n pààyàn méjì sí oko ní Ìkọ̀lé ní ìlú Ìsábà wọ́n pààyàn méjì síbẹ̀ ṣó yẹ kó rí bẹ́ẹ̀ èèyàn ń bọ̀ pé mò ń bọ̀ kí lọ wá nǹkan táwọn ọmọ mi máa jẹ àtìyàwó mi kó yẹ pé àlọ́ la rí àníràbọ̀ ẹ̀yin lẹ wá ń sọ pé 2023 tó bá jẹ́ pé èèyàn ti iná pa ń kọ́ Adéyínká grandson tó yẹ pé bàbá ẹ̀ náà pa mo sọ gbẹ́ pé ọmọ Èkìtì ní àti ẹ̀mọ́ ọmọ Èkìtì ò tiẹ̀ ń wà pé ó lè jọ́ ọmọ Èkìtì tó bá jẹ́ pé àgbà ẹbí ẹ̀kọ́ náà pa sí oko wàá máa bú Sunday Igboho kó tó gba àwọn èèyàn lẹ̀ ó mọ̀ ẹ́ kó tẹ́ pé Sunday Igboho lọ síbẹ̀ yẹn ni ó mú èèyàn tó mélòó tí àwọn sẹ́ríkì yẹn á ti pa lẹ́nu oṣù ó ń lọ bí oṣù méjì nìkan lọ lé wọn àwọn sẹ́ríkì yẹn wọ́n á ti pa dẹ́ndé èèyàn àti olórí burúkú wákìlì wọ́n á ti pààyàn lọ rẹ́rẹ́ tí èèyàn bá ń ṣe rere ẹ̀yin èèyàn jẹ́ ká mọ oore fún olóore ẹ má jẹ́ ká máa hùwà àfibi ṣó lóore ẹ wá ń sọ kọ̀tọ̀kọ̀tọ̀ ẹ̀yin lè lọ́bẹ̀ kẹ́ lọ lé kẹ́ halẹ̀ mọ́ wọn báyẹn ẹ̀yin gò lè ṣíwájú ogun ẹ wá rí ẹni tó ṣíwájú ogun tó jẹ́ tó fẹ́ gbà wọn èèyàn tiẹ̀ kó òun epo ẹrú ìwọ wá ń fẹnu wa rọ́ọ̀fù ìwọ ọmọ rádaràda Adéyínká grandson yìí ọmọ burúkú gbáà ni owó ló máa ba tiẹ̀ jẹ́ owó tó fẹ́ fún ẹ̀yẹn òun ló jẹ́ kó máa ṣe ọ̀rọ̀ sọ kó o tiẹ̀ mọ́ kó tó fẹ́ sọ mọ́ a máa pàtàn ìtàn tó ti ṣẹlẹ̀ tí wọ́n ti bí bàbá ẹ̀ ó mọ̀ bóyá nú àwọn sítórì tó ń gbé fún ẹ̀ gan bóyá fẹ́ẹ̀kì wà bẹ́ẹ̀ gẹ́ ìwọ mọ̀ torí kò ṣojú ẹ̀ ó mọ̀ pé wọ́n ti bí ẹ ọkọ̀ tí àwọn sítórì rádaràda sítórì òṣì òun wà wá gbèwé wà á jókòó tí o bóyá ọjọ́ mẹ́ta ló fi stọ́dì ẹ̀ òun ló máa gbé fún wa ní online àwọn òkó yẹn jẹ o ojú ti là nǹkan táwa fẹ́ ni Yorùbá nation sẹ̀fì ní ló bá tán tó ẹ̀yin tèmi kò ní jù báyìí lọ ní èní o tó bá fẹ́ pè mí fún iṣẹ́ clear agent iṣẹ́ tèmi ẹ pe nọ́mbà mi 08022111530 08022111530
530. Ilẹ̀ dẹ̀ tún wà o, ilẹ̀ wà ní ọ̀nà Badagry. Tẹ́ bá bọ́lẹ̀ ní oko afọ́, ẹ gbọ́kadà wọlé láti oko afọ́ 200 lẹ máa gbé wọlé, 200 naira ni ẹ máa gbọ́kadà kẹ́ ẹ mọ̀ pé ibẹ̀ ò jìnnà sí ìgboro. So ilẹ̀ yẹn bẹ́ẹ̀ oní 200 wà, oní 300, 500 wà, 400. Tó bá ṣe ẹ bá ti nídìí ẹ pè nọ́mbà mi. Ẹ ṣé, ó dàárọ̀, ohun rere la máa sùn. Ẹ ṣé o.